ibi tá a bá jayé dé ayé gan mọ̀ pé a jẹun ayé ò ní fàájì wàá jẹun o. àfọ̀sẹ̀ kan mú gbogbo yín látàárọ̀ ọkàn sẹ́ǹdì owó fún mi rà ẹ̀ mo kàn gba láti lọ́tùlọ́sì ni mo kàn gba láti ni wọn bí yín kóṣẹ́kóṣẹ́ ní tìlákọ̀ṣẹ́ mo máa gbowó kú gbèrègede ni ibi tá a bá jayé dé ayé gan mọ̀ pé a jẹun ayé ò ní fàájì ayé orí wàá jẹun o. bàbá mu Martina rí tí dáàdì ẹ bá dẹ̀ máa mu Martina tó ti gbóná táyé ẹ ti bàjẹ́ ló máa mu Martina ló mú ooru yìí òun ló mú ooru yìí wọ́n ti sẹ́ndì owó fún mi pa oògùn mi mú anybody oògùn mi scarce anybody dáàdì ẹ mu Martina rí tó bá mu Martina rí tó mu Martina tútù rí. ibi tá a bá jayé dé ayé gan mọ̀ pé a jẹun sẹ́ ayé ò ní fàájì ayé orí wàá jẹun o. yes àwọn ọmọ lídìí ńlá ẹ̀ wo ló wà níbí wọ́n wá sì dí bòlòbòlò wọ́n ti sẹ́ǹdì owó fún mi látàárọ̀ mo fẹ́ fún àwọn èèyàn lówó. ìwọ obìnrin tó bá mọ̀ pé ìdí ẹ tóbi dáadáa tó lè gbé mi débẹ̀ lọ́sàn-án yìí tó lè múnú mi dùn tó lè jẹ́ kórè mi wú má bọ̀. The topic is Sidi Balabala. The topic today is Sidi Bolobolo, Sidi Balabala, Sidi Welewele. ibi tá a bá jayé dé ayé gan máa pé a jẹun láti bí jẹ wọn ti jíṣẹ́ o. God bless you. All the things you lay your hand upon shall prosper. You will not lack of any good things. God will provide for you abundantly. Oògùn mi mú 30 bg 30 bg ti kó kan oríṣiríṣi wá díẹ̀ lẹ́pẹ́. ojú òkè tí obìnrin kó má lè sí òbò fọkùnrin tó bá fẹ́ do mi ò gbọ́ rí. wọn ò bí yín kú kò sí bẹ́ẹ̀ ṣe láwọn tó ẹ máa fún mi lówó àfọ̀ṣẹ burúkú ni. àwọn ọ̀rọ̀ ló tu ìfẹ́ àwọn ọ̀rọ̀ ló tu ìfẹ́ ni mo mú jáde yẹn. ojú òní tí obìnrin kó má lè sí òbò fún ọkùnrin tó bá fẹ́ do. bẹ́ẹ̀ ni kò sí bẹ́ẹ̀ ṣe lè láwọn tó kò sí báládéjọ́ bí ṣe lè láwọn tó kó má lè fún mi lówó. kóṣẹ́kóṣẹ́ ní tìlákọ̀ṣẹ́. ọ̀rọ̀ ìfẹ́ tiwa kò sí ní gbogbo àgbáyé èmi nìkan ló ní ọ̀rọ̀ ìfẹ́ yẹn sẹ́nu. bẹ́ẹ̀ ni ibi tá ayé gan mọ̀ pé a jẹun ayé ò ní fàájì ayé orí a jẹun o tó fẹ́ ṣèdí bàlàbàlà bí. ọba kò kí ń gbọ̀n ní so mi ò mọ̀ bóyá ẹ máa manage ẹ̀ but ó ti fẹ́ lórí orin tẹ bá play but kò kí ń gbọ̀n mi ò mọ̀ wá ẹ fẹ́ ṣe. ọ̀yá máa ṣe.
Ọba mo ló depend lórí orin tẹ́ bá play because ẹ̀yin tí ẹ ń béèrè aza mi ò ní ìdòwò mọ́ owó tí wọ́n ti gbà lẹ́ni ti pọ̀ jù owó tí mo gbà lẹ́ni ti pọ̀ jù I don't need your money today ẹ jẹ́ kó tún dọ̀la kí tó gbowó mo ti gbowó gan lẹ́ni iṣẹ́ tí mo ṣe láàárọ̀ yẹn dáhùn bí kan mi wọ́n kàn send owó sí mi ní 50 100 50 100 20 50 100 20 kí ló dé oògùn ẹ mú wọn gidi kì í ṣe kékeré yes 30 bg wo lè drop account ẹ máa pin ẹ owó ti sú mi lẹ́nu mi ò ní ìdí owó ìyá jésù àti wá fẹ́ gbọ̀ndín kò gbọ̀ndín mi ò ráyè ẹgbẹ́ ìdí kì í ṣe ẹgbẹ́ ìdí la fẹ́ jẹ. ọba mo ní kò kí ń gbọ̀n. wá ìgbà tó mọ̀ pé ìdí ọ̀kì pọ̀ kí ló wá ṣe bí wọ́n ní mo ní ìdá àwọn obìnrin tó máa ṣe ìdí bàlàbàlà tó ń fẹ́ fún lówó pé owó tí mo gbà lẹ́nu ti pọ̀ jù mo fẹ́ ṣe give away why are you here. ọba ṣojú mi ti sun yín ni. mi ò gbọ́. mo ní ṣojú mi ti sun yín. mo ń sọ̀rọ̀ àwọn tó fẹ́ gbọ́n ìdíwọ́ dẹ̀ jáde wá wo níwọ̀ náà fẹ́ ṣe o comment kàbí o comment ni. ọba mo comment bọ́ mo rò bóyá kò fẹ́ wù ká sọ kò ní pé màá sọ ẹ̀kọ́ wù. ìyá jésù àti lọ pọ́ǹpù ìdí. ọba mi ò pọ́ǹpù tí o pọ́ǹpù díẹ̀. kò tó báyìí tẹ́lẹ̀ náà kò yọ rárá tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀. ọba mi pọ́ǹpù ẹ̀sẹ̀ pọ́ǹpù ẹ̀kẹ́. ní báwo ló ṣe tún ṣe kékeré kí ló ṣẹlẹ̀ ẹ gbé fóòmù sí dín ní. ọba kò sí nǹkan kan. ṣerun ẹ̀tọ́ náà ó dà pé ó máa ní ìdíkà ṣe fídíò call lẹ́yìn ìsìn because kò tó báyìí tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ti báyìí pọ́ǹpù ẹni. ọba rárá o pọ́ǹpù ẹ̀ sí. òye mi o gbogbo owó tó bá fẹ́ fún mi léni ẹ fún 30 bg mi ò ní ìdí owó léni ó dọ̀la kí tó gbowó tó bá di àárọ̀ mọ́ndé máa tún lo àfọ̀sẹ̀yìn ó sẹ kó sẹ́yìn tì lákọ̀ọ́sẹ́ ojú òkè tí obìnrin kó má lè sí òbò fọkùnrin tó bá fẹ́ do ìyá jésù àti wá fẹ́ jáde láàárọ̀ kó máa lo ohun ìfẹ́ yẹn tó bá fẹ́ jáde ojú òkè tí obìnrin kó má lè ojú òkè tí obìnrin kó má lè sí òbò fọkùnrin tó bá fẹ́ do ó tu ìfẹ́ ni èdè tó ní agbára ni. Yes ojú òkè tí obìnrin kó má lè sí òbò fún ọkùnrin tó bá fẹ́ do. bó ṣe hùn kí aláìnú mi kó ní ahun tó látòrí lọ kán bẹ̀rẹ̀ sí àpò wọn kán bẹ̀rẹ̀ sí send owó fún mi kán bẹ̀rẹ̀ sí orí fóònù wọn kán bẹ̀rẹ̀ sí send owó fún mi fún kó tẹni tì lákọ̀ọ́sẹ́ ọ̀rẹ́ tó kó tí bá bá lè ṣẹlẹ̀ ló dàṣẹ. gbogbo dé bá ti fẹ́ fún mi lẹ́nu ẹ máa ń fún 30 bg mi ò ní ìdówó lẹ́nu owó tẹ́ ti fún mi láàárọ̀ ti pọ̀ jù iṣẹ́ tí mo ṣe láàárọ̀ yìí ti pọ̀ jù kí ló dé mo kàn jí ni àwọn tí wọ́n takọ̀ gbé dé ni wípé ọba Solomoni mo ní pẹ́ wọ́n ní mi mọ̀ pé odù kan wà tó yẹ wípé òkè máa ń pè tó bá fẹ́ béèrè owó mo ní irú odù wọ́n ní kí n máa sọ wípé ojú òní ti obìnrin títí kó má lè sí òbò fún ọkùnrin tó bá fẹ́ do mo wá flashback pọ̀rọ̀ àwọn apátápàrà ọ̀rọ̀ lélẹ́yìí mi ò gbọ́ rí wípé ojú tí obìnrin pé kò lè do kó rí pé kò lè sí òbò ẹ̀fọ́kùnrin tó bá fẹ́ dowó gbọ́ rí. wípé ojú títí kò wá tún lè sí òbò fọ́kùnrin tó bá fẹ́ do kò ṣẹlẹ̀ rí kò sí bẹ́ẹ̀ ṣe lè láhun tó ẹ gbọ́dọ̀ fèmí lówó. ìgbà tí mo ju ọ̀rọ̀ yẹn síta báyìí mo jù sí Facebook mo jù sí TikTok mo jù sí Instagram wọ́n kò bẹ̀rẹ̀ sí send owó ni mo kàn gbọ́ pọ́npọ́npọ́n aláàtì ló ń dún yẹn o pọ́npọ́npọ́n aláàtì ló ń dún yẹn o pọ́npọ́npọ́n ìgbà tí inú bí mi mo bínú pa fóònù dànù pé òkè kò sọ̀rọ̀ mọ́ lẹ́nu mi ò ní ìdí owó mọ́ lẹ́nu. God when ìgbà ló máa pè mí ó bá ti dàárọ̀ ọ̀la kí n á ṣe. ọba ṣọ́la ò pẹ́ jù.
Monday lo iṣẹ́ yẹn láàárọ̀ lákòótó high. Okay, sir. Mo ti kọ́ sí. 30 bg ṣé o lo iṣẹ́ tí mo fún ẹni lo kíní yẹn pé obìnrin ò kì í ṣe kíní kan obìnrin ò kì í tijú títí kó má lè sí òwò fọkùnrin wá fẹ́ do ó yá lo iṣẹ́ yẹn owó máa wọlé sí. Wà lórí fóònù ìṣá because fóònù yìí ò ní pẹ́ bóyá kẹ́ ẹ charge ẹ̀. Fóònù wo? Fóònù ọwọ́ 30 bg bóyá kọ́ sáré charge ẹ̀ torí jábíjábí aláàtì á máa wọlé nsìn. Ó máa bẹ́tà o because iṣẹ́ ńlá mo fún yẹn ò kì í ṣiṣẹ́ kékeré o. Pé ọ̀fọ̀ yẹn fún wọn pé ọ̀fọ̀ yẹn sí comment section kó lè tí ò bá pé ọ̀fọ̀ yẹn sí kò lè mú wọn. Ọ̀fọ̀ tí mo pè ní 9 o'clock before 12 o'clock owó tó wà lákàntì ní kì í ṣe owó kékeré. Ọba tèmi náà sáré pé báyìí ẹ jẹ́ máa pè tẹ̀lé yín ọba kí lẹ wí. Ojú òkè ń ti obìnrin títí kó má tọ̀nà lọ́pọ̀. Ojú òkè ń ti obìnrin títí kó má lè sí òbò sílẹ̀ fún ọkùnrin tó fẹ́ do. Títí kó má lè sí òbò sílẹ̀ fún ọkùnrin tó fẹ́ do. So kò sí bí aláìnú mi ṣe kò sí bó ṣe wù kí aláìnú mi ṣe láhun tó bó bá fẹ́ bó bá kọ̀ látòní lọ kó bẹ̀rẹ̀ sí ràn mí lọ́wọ́. Kò sí bí aláìnú mi ṣe lè láhun tó bá fẹ́ tó bá kọ̀ kó bẹ̀rẹ̀ sí ní máa ràn mí lọ́wọ́ àbí kó máa send owó. Pó ó dàṣẹ. Pó ó dà. Ìwà lè sọ bí ìgbà 41 ló ti parí. 41 náà. Bẹ́ẹ̀ni. Ojú òkè tí obìnrin títí kó má lè sí òbò sílẹ̀ ọkùnrin ó yá kọ́ pé 30 bg. Bá ti rà láti máa sọ fún yín. Ó dáa. Ṣé ẹ ti rí ẹnìkan tí sọ wípé táàgì ẹnìyẹn kó send account number ẹ sí tó plans ó ní ìyá Joshua send account sórí pé kí ni ẹ ti ṣiṣẹ́. Kì í ṣe pé táàgì ẹ kó send account. Díẹ̀ lẹ pé ni wọ́n lọ́hùn. Kì í ṣiṣẹ́ kékeré. Wọ́n lọ́hùn díẹ̀ pé ni ó pọ̀ sẹ́ẹ̀ ó pìpì ó pọ̀ pa. Ẹ jẹ́ sáré jù sẹ́ni yẹn. Thank you, God bless you. All the things in your hands are prosper. Ọba. Kí la rí gbọ́? Happy Sunday, sir. The get dollar. Ẹ ti lọ dóko. Ọba. Ṣé ẹ̀yin náà lẹ́ni pé kíní yóò ń jẹ ní tì? Ẹ wo ẹ̀yẹ́ ní kíní yóò ń jẹ ní tì pé nǹkan tó máa jẹ nìkan náà lè lè ṣe nǹkan tó máa jẹ rèé. Bàbá mi going. Lẹ́pa ló gbélé ní ọ̀rọ̀ bọ̀ ló gbé lọ́sẹ̀ tó kọjá. Kí lẹ wí? Mo ní lẹ́pa ọkùnrin ló gbélé ní. No, lẹ́pa náà ni rí èmi ni rẹ́sẹ̀ tèmi ni rí pé mo tick so nǹkan tó máa fit mi lélẹ̀ òun náà ni kò pé méjì abẹ́tí bá mi rí ẹlòmíì kẹ́yìn àbọ̀ ìwò lẹ́ ń wá kiri ẹ ti bẹ̀rẹ̀ kàtìkàtì nínú ìlú. Tàti bg ló ti wọlé. Ìyá Joshua ló ti wọlé. Ọba mi tí ẹ ti send ẹ̀sùn. Ọba ẹ̀ẹ́dẹ̀ bless mi náà.
kí ni nǹkan tí mi ò kì í máa ń fún èèyàn lẹ́ja jẹ máa ń kọ́ èèyàn lẹ́ja pípa ni wàá máa pe àyájọ́ tí mo ń pè yẹn owó máa wọlé. Òbò ń ti ojú òun ti obìnrin títí kó má ṣe owó fọkùnrin tó máa dùn àbí nǹkan tẹ́ sọ kọ́ nìyẹn. confam wàá pè ní ìgbà 41 ló bá sọ ó dẹ̀ gbọ́dọ̀ mistake bó ti mistake kò sí sẹ́mọ́. ojú òkè tí obìnrin títí kó má lè sí òbò fọkùnrin. Ọlọ́run. látòní lọ bó ṣe wù kí kan reality ni àyájọ́ burúkú ni látòní lọ bó ṣe wù ká láàrin mi láwo tó kó bẹ̀rẹ̀ sí sinmi láìnú. Sister Vivian. ọba tí bá ti rà láti máa jẹ́ kẹ́mu. ó dáa èèlò ni 30 bgt látàárọ̀ mi ò ráyè gbogbo sẹpẹtẹrì yìí tán. wọ́n ní kó kọ̀ọ̀kan ò wọlé. 30 bgt sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. 30 bgt sọ pé owó kọ̀ọ̀kan ò wọlé kàbí kò pé ní ṣé kò tí ì kọ́ pé gbà 41 ni. nǹkan tó sọ nìyẹn. àkáǹtì yẹn wà fún 30 bgt ni oògùn 30 bgt tó bá ti mú lọ́wọ́ máa sàn dẹ̀wọ́ síbẹ̀. ọba ẹ tí bá ti yọ sí 30 bgt kí mi náà spin tọ̀dọ̀ mi bóyá oògùn máa má wọn náà. bó 30 bgt ní pé àwọn èèyàn send owó sáwọn lọ́tọ́ ń sọ kọ́mẹ́ǹtì yẹn. bóyá kò pé dáadáa bóyá kò pé 41 times. ẹni tó bá fẹ́ fún mi lówó kó béèrè account details mi o. bóyá tí 30 bgt òṣìṣẹ́ mo kàn fẹ́ test nǹkan kan bóyá ó máa ṣiṣẹ́ lọ́dọ̀ mi. but ọ̀rọ̀ ìyá jésù á ti yà mí lẹ́nu. kí nìyẹn sà. pẹ̀lú ìdí tó gbé jáde lẹ́ẹ̀kan. ọba kí ló di ọba. o ò ní ìdí tẹ́lẹ̀ náà mi ò níbo ni ìdí ìgbà só lọ pọ́ọ̀pù ìdí ni àbò gbé fọ́ọ̀mù sí ìdí tó wá fún wa tọ́jà lé. mi kì í dúró kì í sábà rí mi lórí dúró ọba mi pọ́ǹpù dì. ẹ̀wẹ̀ má gbé di dáàdì mi síta jàre. ọba ẹ̀tọ́ ẹ̀ náà mi àti ìjọ máa ń wà all the time gba ọmọ ráyè lọ ṣe dì. jọ táwa ti parí láìfù a máa ní ìdá ti ṣe fídíò kọ. all right sir. kí ló dé. ọba I like this black guy ara ló máa pa á. o like ìyàwó mi. ẹ̀yin kọ́ lọ ṣé mọ́mí joshua lọ sọ mọ́mí joshua ní black girl ṣá èmi ò black ẹ̀yin like ìyàwó ọba ẹ fẹ́ gbọ́ fà lórí. ó dà pé ẹ̀yin kan tá a ní kí 30 bgt sọ kò sọ ó sọ pé náà ṣé wọ́n sọ pé wọ́n máa dáàsì ẹ lówó ni oògùn ló fẹ́ mú wọn kì í ṣe pé wọ́n fẹ́ dáàsì ẹ oògùn ló máa sọ fún wọn oògùn ló ní kó máa wọnú báńkì àkàntọ̀ kó máa sàn ìdòwò fún ẹ. ọba kò ṣiṣẹ́ ń bí náà o. ẹ tẹ̀wó tí 30 bgt o. mọ́mí joshua ní kẹ́ ṣe 360. ó ti jẹ́ kí rírì ní ìdọ̀rọ̀ ló ti fẹ́ tẹ́rìbọ̀ kúrò mẹ́jà rẹ̀. ọba ò ní ṣe 360 kò sí yẹn nínú lo ogun. ọba kọ àwọn tó ń kọ́mẹ́ǹtì ló sọ bẹ́ẹ̀. níbo ẹbẹ lé mi lé ọkọ. fẹ́ni yẹn sẹ́ndì owó. wá sí 360 woman yìí kó bóyá a lè get ọkọ fún ẹ tó bá sí 360 máa sọ èdìdì tó máa pè látara ẹ jáde tó máa fi get ọkọ léni. kó dé gbó máa lè sọ yẹn ó bá kọ́ sọ 20,000 náà. ilé ìta ní kó kúrò lọ́nà ó ti kú sọ́nà ó ti fọ́.
ọba bí eyín sọ pé òun ti mí sí yín gan-an. Ara máa pa pé Ọba bí àgbáyé màmá nìyẹn. mi ò kì í ṣiṣẹ́ àwìn, báwọn kọ́ sanwó ni. Ọba tí bá ti jẹ breakfast báyìí mi ń bọ̀ lọ́dọ̀ yín nìyẹn ẹ bá mi wọkọ̀ ọkọ̀ mi. Ayé àwọn púpọ̀ èdè máa jẹ. Ṣé gbọ́ ọba? Ó ti yé mi. Ó lè yẹ kí ni. Imagine tí bá fi mọ́tò gba orí ẹ̀dà ló sìn ó máa ní. Ọba wọn ní pẹ̀yìn ní kẹ́ pín àkáǹtì yín o pín àkáǹtì yín ní kẹ́ pín. Mo ní owó ti sú mi lénìí sẹ́, mi ò ní ìdówó lénìí. Ọba ẹ̀tẹ̀ tí ẹ̀ ṣàánú ìrìn náà nù. Mo ní mi ò kì í máa fẹ́yàn lẹ́ja jẹ. Ẹ fún yàn lẹ́jà jẹ́ kí lẹ máa ṣe? Ẹ máa kọ́yàn bọ́ yín jẹjà. Mo máa ń kọ́yàn bọ́ ṣe ń pẹja ni. Bọ́ kò ṣiṣẹ́ gbogbo pé òyìn èèyàn ti lò èèyàn tí mo lò fún gan-an ṣe ló gbé mi ṣépè. Bóyá o ò sọ pé ìgbà 41. Ọba 41 pọ̀. Kò sí iṣẹ́ tó easy náà. Ọba mi ò rí nǹkan kan owó wọlé o. Ẹ̀dá 30 bg ò gbowó. Ìyá Jòsú àyà pin àkáǹtì tọ̀dọ̀ ẹ̀. Ká tún yẹ̀ ẹ́ wò. Màmá fún gbogbo yín ní 10 minutes. Okay, sir. Ọ̀rẹ́ mi Adéjọkẹ́ ò dẹ̀ fún mi lówó kí n fi mọ bóyá ó ṣiṣẹ́. Ọba àbí ká má bẹ̀bẹ̀. Tó bá ti bẹ̀bẹ̀ ó ti bàjẹ́ o. Okay, sir. Wọ́n máa pe kíní ẹ̀ léraléra ní kéde yẹn, wọ́n máa pe léraléra. Ọba máa pè sínú. Tó bá pè sínú kò ní ṣiṣẹ́ o. Ọba bí kí n sọ ní English, àwọn mi ò gbọ́ Yorùbá. Ẹ wo lè sọ English. Ọba ẹ sọ fún mi ní English kí n lè sọ. Kọ́kọ́ pin account number ẹ̀ náà. Okay, sir. Ọba mo ti send ẹ, sir. Now, wàá máa sọ tẹ̀lé mi. Okay, sir. What's ready, sir? Eyes will not push lady. Eyes will not push lady. Eyes will not push lady. Eyes will not push a lady. He must open the puna for a woman. You must open the puna for a man. All my helper all over the world. All my helper all over the world. No matter the staging. No matter the what? No matter the staging. No matter how stingy they are. Nǹkan tí bá sọ fún ẹni kó sọ, bó bá lọ sọ correct òyìnbó òfò rádaràda kan kò lè ṣiṣẹ́. Okay, dánìkan máa sọ ìgbà tó mọ̀ pé ó mọ correct òyìnbó kí ló tó fi bèrè lọ́wọ́ rẹ̀ dánìkan máa sọ. No matter the stingy, mo ti correct ara mi, sir. No matter the staging. No matter the stingy. Wọ́n láti sọ ẹgbàá mi o.
yes, Awure, yes. Ogun ti bàjẹ́ ó ti rẹ́rìn. Wọn kì í máa rẹ́rìn sọ. Ọba ìjà ẹ ṣe máa ṣe lọ ẹ bọ́ lè Má sọ Yorùbá, má sọ Yorùbá. Oh God, man. Ọba ìbàjẹ́ parí ẹ̀ now. Eyes will not push a woman. Eyes will not push a woman. Okay. No matter how eyes push a woman. No matter how eyes push a woman. They will open their opponent to a man that they want to knock them. They will open their opponent to a man that they want to knock them. No matter my hyper staging. No matter my ever stingy. Let them open their bank app to give me money. Let them open their bank app to give me money. Poor. Poor. Oba poor in English. Okay, pause. Pause. Confirm. Over the story about 41. What the party? Aláàtẹ̀ ilé ló ti wọlé wá. Ọba tí bá ti ṣe irun tó wà lọ́wọ́ mi nìkan. Do you still have that stress ball? Yorùjọ́ ọ̀bọ̀ wà lórí show. Tí bá ti ṣe irun ọwọ́ mi tán máa lọ wò sá. Right. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ìyá Joshua, àsìkò ti tó o. Ọba àwọn kan lóbìnrin ni àwọn pé bóyá kò ní mú àwọn. So bóyá no matter how he push the man, he go comot in gbola àbí bá lè fẹ́ ṣe yẹn. Odù kọ̀ọ̀kan náà ló máa mọ àwọn méjèèjì. Okay. Wọ́n ló ti lọ. Stade Jọkẹ́, ẹ̀sán wo lára ẹ̀sán wo ẹ má lè mí lára. Ọba mo fẹ́ yẹ̀wò bóyá ó wọlé, kọ́ tiẹ̀ surprise mi lẹ́nu. Èèyàn kan ṣo tó bá nífẹ̀ẹ́ ìyá Joshua kó send owó. Ṣé ìgbà tó fẹ́ send owó fún mi ṣé mi ń campaign ni? Ọba ẹ má bínú sà. Owó ti pọ̀fọ̀. Ìgbà tó ti pọ̀fọ̀ wá dẹ̀ máa wò wọ́n níran. Ọba ṣíṣí ò wọlé. Wọ́n ní sí oní cash app. Eat bread. Ó dà pé ẹni yìí ń try bóyá owó máa wọnú àkáǹtì ní 50 naira wọlé. Orúkọ ẹni yẹn ní 50 naira Olúrin Ọlálékan. 50 naira. Láti ọ̀dọ̀ Olúrin Ọlálékan. 50 naira. Bẹ́ẹ̀ni. Nǹkan tó ògùn ẹ mú wọlé nìyẹn. Torí pé o pè lẹ́ẹ̀kan. Bóyá ń tẹ̀sí ẹ̀wò bóyá ó máa wọlé. Torí pé o pè lẹ́ẹ̀kan ni o ká pé o ti pé ìgbà 41 owó ńlá ló máa wọlé. Bóyá lè fẹ́ tẹ 50,000 or 50 naira ló wọlé. Olúrin Ọlálékan na 50 naira you send. Wọ́n ní tu n'es pas besoin de l'argent.
C'est faux, madame. Je suis besoin de beaucoup d'argent. One me need owó, Madame Ronkoso. I need money. Ọba ṣá máa ṣàdúrà fún ẹni tó fún mi 15 naira báyìí. Jẹ́ ká sì máa wo ná, jẹ́ ká sì máa wo bó ṣe ń lọ ná. Bóyá on test bóyá account yẹn ń ṣiṣẹ́. If you are Olúrin Ọlálékan, my account is working. I receive your 15 naira. So keep trying. How are you? Àgbáyé number 1 of the whole world. How are you? I'm fine, sir. How are you, sir? Ìyáálé mi ṣe wà. Yeah, Joshua. Ẹ káàsán o. Báwo ni gbogbo ẹ̀? Mo ṣe ń ṣe mo ń pọ̀fọ̀ lọ́wọ́. Ọba ní tí bá ti pọ̀fọ̀ kí n má sọ̀rọ̀. Kó má bàa bàjẹ́. Ìyá Joshua pọ̀fọ̀lọ̀ pé kí náà bí ìgbà 41 kí owó ilé wọlé kíá. Ọba ara mi dẹ̀ ti ń gbọ̀n ṣá. Báwo ni wọ́n ṣe máa fún mi 15 naira? Bóyá mistake ni. Ṣé mi pọ̀fọ̀ yẹn dáadáa ni? Bóyá Pọ̀fọ̀ ẹni yẹn. yẹn try account yín bóyá ó ń ṣiṣẹ́. Oye. Mo jẹ́ ti confirm ti pé ó ń ṣiṣẹ́. Mo receive ẹ̀ ó ń ṣiṣẹ́. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀, àná tí mo post account kìíní mi, wọ́n dẹ̀ send 15 naira síbẹ̀ lánàá. Alẹ́ ní náà. Ìmọ̀, mo kàn rà láti 15 naira. Eléyìí gbórúkọ jáde o, but ṣé you dey whine me ni? Wọ́n ní 50k cents. Mo kàn Ìyá ń Joshua ẹ wo. mo refresh lẹ́ẹ̀mẹ́wàá. Kò sí nǹkan kan. Wọ́n ní 1k cents. Mi ì rí 1k yẹn náà. 15 naira yẹn ló wà níbí. Wọ́n ní 100k cents. Níbo làwọn pípò yìí ti rówó ìgan? Ọba bóyá kẹ́yìn try ẹ̀ bóyá account mi ń ṣiṣẹ́. Kẹ́yìn bless me. Wọ́n dey try ẹ̀ network kò dáa. Mo refresh phone mi 15 naira yẹn náà ló wà níbẹ̀. A ní kó pe cantation ẹ pé. Kò sí bí obìnrin ṣe lè tijú tó ó máa tí ò ní bọ́ pátá fìdó òkú gbogbo kò sí bí àwọn aláàánú mi ṣe bó ṣe láhùn tó ẹ máa open bank kíní láti fún mi ní owó. So ẹ jọ̀ọ́. Ìyá Joshua owó wo lẹ ń gbà báyìí? Ṣé owó sálárì lẹ ń gbà? Ìyá Joshua. Time ẹ ti dí o lọ, 5 minutes to go. Ẹyẹ yan ẹ̀dẹ̀ fún mi lówó, ṣé mo ṣẹ̀yìn ni? Okay, ọba ṣe tí Ìyá Joshua bá ti post tó bá ti time wọn bá ti lọ, màá post tèmi àbí? Wàá post tiẹ̀ wàá tó máa pọ̀ fọ yẹn. Okay. But I can't say it in Yoruba. Say it in English now. Okay. But wàá pè ìgbà 41, wàá pọ̀ fọ yẹn ìgbà 41. 41 times. Tó bá wọn kó fẹ́ rówó ni o, kó fẹ́ rówó gidi wàá pè ìgbà 41. Ta ló gbé bọ́ọ̀lẹ̀? Ìyá Joshua ẹ máa pọ̀ for law now. Ẹnìkan ti send 20k sí 20k cents. Ẹ wo account yín now. You can say it in Igbo. Ẹ refresh account yín. Mo refresh, mo ti fẹ́ refresh pa. Tó bá yá ń ṣe ẹni tó ń ṣerun fún máa bínú lọ pé òun ò dẹ̀ ṣerun mọ́.
Ní ọmọ kínkínní máa bínú lọ ọba. Kí ló fẹ́ bínú fún àgbàlagbà go bínú? Ọmọ kékeré ni, ọmọ ọdún 8. Wọ́n ní 5k cents. Ẹ dẹ̀ máa wo fún yín. Mi ò rí nǹkan kan máa wò later. 15 naira ló wọlé. Àwọn èèyàn wicked yọ. So gbogbo incantation. Ìyá Joshua. Wọ́n ní account number wà ń bẹ̀ now GT Bank. That's the account number on your screen. Offer will produce Martina for Oba and 15 naira for Ìyá Joshua na Zobo Simbi go collect. Ẹ mọ̀ páládé jọ bí wà ń bí. Kẹ́tí ẹ̀ fowó ṣe inú tí ẹ̀ sẹ́ndì owó. Ó ga ọ̀. Ìyá Joshua wọ́n ní account number yín ò correct. Ẹ wo account number yín dáadáa. Báwo ni 15 naira ṣe wá wọlé? 20k cents. Wọ́n ní check your account. Ó ti sún mi ọba. Our comment section you. Oh yeah, what's the incantation? Can you give me a hint so I will know how to say it in English? My time never expire. Simbi, I beg. No use my glory. Hey Joe, I want to beg people. Ṣé wọ́n pé elébi àgbáyé ni mí o. Ẹ jọ̀ọ́ tí bá ti ń pọ̀ fún ẹ jọ̀ọ́ ẹ send owó. Relax. Mo fẹ́ lọ́wọ́ bá bẹ̀yìn o ẹ jọ̀ọ́. Ṣé ń gbọ́ wọ́n ní only twerking will bring money without that no money. Ọba ẹdún àánú kí ó ní ebi ń pa òun elébi àgbáyé. Ebi ló ń lu mànàmáná pa. Ẹdún àánú elébi àgbáyé. Ẹ jọ̀ọ́ ẹ bá wa send owó sí Ìyá Joshua ẹ máa pọ̀pọ̀ lọ́nà. Hello. Ṣé ìgbà tó ń fèmí lówó sèmi sọ pé ẹjọ́ ẹ̀yin lẹ́ ń bo oògùn jẹ ẹ lẹ́ ń bo oògùn jẹ fẹ́yìn. Ẹ má bínú sọ. A ní ìgbà tí mo pe odò ifá yẹn odò ọ̀fọ̀ yẹn láàárọ̀ yìí mo kàn gbọ́ pánpánpánpánpánpán àkáǹtì ló ń wọlé yẹn o pánpánpánpánpán nǹkan tó ṣẹlẹ̀ tí mo sọ pé mi ò save mi ò pin àkáǹtì lẹ́yìn wàá mọ̀ pé mo ti gbowó ya. Ọba ẹ ti gba bí 1 million lónìí o. Owó rádaràda ni 1 million kí ló jẹ́ 1 million. Holy Center Ramani. Mo ní mo kàn gbowó lọ ìgbà tó sún mi mo pa fóònù. So ẹni pin account lónìí báyìí. Kí ni wọ́n fi ṣe? Olúfà tí mo fi ṣe fún yín ní kí gbogbo yín kẹ́ bẹ̀rẹ̀ sí ń kí ni àkẹ́ máa pọ̀. 5 minutes ti lọ now ọba 5 minutes ti expire. Ogun 2 minutes to go. Ọba ti cash out. Wọ́n ní ọba 30 bg ní kẹ́ ṣe give away. Mi ò kì í fẹ́yàn lẹ́ja jẹ, mo máa ń kọ́yàn lẹ́ja pípa ni. Ṣebí orí ẹja yẹn sì wà náà bẹ̀. Gbé wá 50 ẹ̀kọ́ máa rò pé ewé láti ṣe mọ́ ìṣẹ̀lẹ̀ ẹran tẹ̀jà ìgbàdàgìrì. Wọ́n ọmọ ẹ̀ náà ó máa lọ. Pẹ̀lẹ́ lọ pẹ̀lú. Ọba Edwani said you can borrow her. Mi ò kì í yáyàn lówó. Ẹ jẹ́ ń wo àkáǹtì mi bí ó ti wọlé. Jábìjábí owó ti wọlé. Àyà mi dẹ̀ ṣe gbìgbìgbì ṣá. Àyà mi padà wá gbowó. Èló. Mi tí mo ṣe fẹ́ ṣe ni. Gbígbà ọ̀. Ọba ṣé kí n kọ́ tèmi. Ọba mo rí 1,000. Ó ṣiṣẹ́ pẹ̀lẹ́. Bóyá sí ibìkan tiẹ̀ pẹ̀lẹ́. Ọ̀yà torí wípé. David Jinodu, thank you so much. God bless you. Torí wípé ẹ̀ẹ̀kan ló pè ló fà tí 1,000 fi wọlé kárí pé ó pé ìgbà 41 nìyẹn kó pé àrí pé owó gidi wọlé. Thank you. God bless you. Ọba mo ti kọ owó wọn. Thanks for the love. Ẹ̀yin fúnra ilẹ̀ ń gbé mo fẹ́ kọ àkáǹtì ìṣinwó kọ̀ọ̀kan access nìkan sí akọ nìyẹn. Ọba mi ò fẹ́ tí n bá kọ bank ẹ̀ ní rí kọ́mẹ̀ntì yẹn.
Ó ti yé yín bí IG ṣe máa ń ṣe nìyẹn. Ọba Ọya, tell me the incantation, let me say it, sir. Kò sí bí ojú ṣe lè ti obìnrin tó. Sọ bẹ́ẹ̀. Kò sí bí ojú ṣe lè ti obìnrin tó. Kó má sí òbò fún ọkùnrin tó bá fẹ́ do. Kó má ṣí òbò fún ọkùnrin tó bá fẹ́ do. Ó ṣe wù kí aláàánú mi kó láhun tó. Ó ṣe wù kí aláàánú mi kó láhun tó. Láti ìsinsìnyí lọ. Láti ìsinsìnyí lọ. Kó bẹ̀rẹ̀ sí ń sí àpò ẹ̀, kó bẹ̀rẹ̀ sí ń send owó sákàǹtì mi. Kó bẹ̀rẹ̀ sí ń ṣe àtọ̀ ẹ̀, àbí? App fóònù ẹ̀. Kó bẹ̀rẹ̀ sí sí fóònù ẹ̀, kó bẹ̀rẹ̀ sí send. Kó bẹ̀rẹ̀ sí sí fóònù ẹ̀, kó bẹ̀rẹ̀ sí send owó sákàǹtì mi, èmi Simbiat. Ó parí, tó bá ti sọ ìgbà 41, wàá kàn rí pé wọ́n máa rọ́ wọlé. Bó bá ti mistake ẹ̀yọ̀ kan. Wàá máa sọ síta ni wọ́n máa gbọ́. Ìgbà tí mo sọ láàárọ̀ ẹ̀sẹ̀ ẹ̀gbọ́n. Ọba ṣé kí n sọ ní English? O lè sọ ní English náà. There is no way that there is no man that does not give woman that he wants to have sex with money. Kí ló ń sọ? Wíìdì wo ló ń sọ? Ọba kò sí bí tí ọkùnrin lè láhun tó. No. Kò sí bí ojú ṣe lè ti obìnrin tó tí ò ní sí òbò tí ò ní lè sí òbò ẹ̀ fọkùnrin tó bá fẹ́ do. Okay, there is no woman in this world that will be shy to the extent of not opening her pussy for a man to fuck her. Now you are talking litty. Your point. So bó ṣe òkè aláìnú mi láwọn tó láti sísìn lọ kó bẹ̀rẹ̀ sí fóònù ẹ̀ kó bẹ̀rẹ̀ sí fóònù bọ́ǹkì ẹ̀ kó bẹ̀rẹ̀ sí send owó sákàǹtì mi yìí púó gbà mẹ́ta. Okay. Wàá fẹ́ gbà 41. So there is no how a man will be stingy that he will not that man Padà bẹ̀rẹ̀. There is no way that a woman will be stingy with her pussy and she will not open it by. Kì í ṣe staging. Shame shy kí ojú ti obìnrin kó má lè sí òbò fọkùnrin tó bá fẹ́ dókò sí. Okay. There is no woman that will be shy in this world that will not open her pussy by for come and fuck me. So therefore, all you men that are looking at me now, no matter how stingy you are, start sending me money. Start sending me money. That account 0065712297 Access Bank Simbi Ebere Children. Start sending me money. Po. Now you are talking, mommy. Go on. 41 times. Oh my God. Oh, Yadosha. Yadosha, kí ló dé tẹ́ sọ̀rọ̀? Okay. Oh yeah. Okay. There is no. Oh, then jẹ́ máa wo fóònù mi. Fóònù yẹn lélẹ̀. 70 naira. Mr. Olórin Ọlálékan. Mr. Olórin send 70 naira sí mi. Ọba. Hey, Joe. There is no woman on this earth that is so no matter how stingy a woman is, she will always open her legs. Sorry, there is no matter how shy a woman is, she will always open her legs for the man she loves. All you men on this platform, no matter how all you men and women on this platform, I command you from now on, start to send money to me, Simbi. Po. Over, Mr. Olurin send 17 naira, see me, 17 naira.
Ogun ti ṣiṣẹ́, máa sọ̀rọ̀. Okay. Okay. No matter 41 how times. shy, 41 times to me. no matter how shy a woman is, she will always open her legs for the man she wants. So all you men and women on this platform, by the hearing of my voice, start opening your account, your app, your bank app, and start sending me money to this account. Po. Check into so. Where do you go 41? Rara, sir. No matter how shy a woman is, she will always open her legs for the woman she loves. All you men on this platform, men and women on this platform, start opening your app, your bank app, and start sending me money. Po. No matter how shy a woman is, she will always open her legs for the man she loves. But she will open it like this. No matter how shy a man is, no matter how shy a woman is, she will always open her legs, her pussy for the man she wants. All you men and women on this platform, by the hearing of my voice, me Simbi Eberechi, start sending me money. Po. Eat. I'm waiting. Oh, please, I want to be seen there. Ọba wọn ní kí n má stress, ta ló sọ bẹ́ẹ̀ fún yín? My king has said it and it will work. Ó yá jábìjábí alert kó bẹ̀rẹ̀ sí máa wọlé sàkáǹtì mi, èmi Simbi ọmọlábájá kí n máa rówó ń sìn lẹ́sẹ̀kẹsẹ̀ máa sẹ́ndì owó ńlá ní ká máa sẹ́ndì sí mi látẹ̀ni lọ owó ńlá lọ́kùnrin lóbìnrin gbogbo yín ọ̀yá ẹ máa sẹ́ndì owó sí mi. Kí n máa rí jábìjábí alert lórí fóònù mi. Ibo ni tó funfun? Ìyá ẹ ló gbé fóònù fún ẹ. Ọba 1000 wọlé. So tán káramọ kó pé 41. Okay, sir. No matter how. Only check your account. US man. There's nothing from you here. This is my account. No matter how shy a woman is, she will always open her legs. She will always open her legs for the man she loves. All of you on this platform, be it woman or man, I want people to start sending me money to this account from now on. If you don't send me money, you will not sleep, you will not rest. Send me money. Po. No matter how ọba ẹ̀ ń gbádùn. Oh God, man. No matter how shy a woman is, she will always open her legs for the man she loves. All of you on this platform, be it ọkùnrin or obìnrin, ẹ bẹ̀rẹ̀ sí máa send owó sí mi, èmi Simbi Eberechi, ẹ bẹ̀rẹ̀ sí máa send owó sí mi, ẹ bẹ̀rẹ̀ sí máa send ẹ̀ jábíjábí owó, àpàtàpàrà owó ni kẹ́ máa send sí mi látẹ̀ní lọ. Kẹ́ má lè sùn, kẹ́ má lè ní sinmi, except tẹ́ bá ti send owó sí mi. Ọba kí ló tẹ̀ rẹ́rìn? Ọba wọn ní kí wọ́n máa waste time mi, àwọn people wọ́n bú mi bí báyìí. Oh God, man. Wọ́n táì máa sọ. Ṣé wọ́n ń kọ sílẹ̀ níbo ló ti sọ dé báyìí? Nọ́mbà wo ló ti sọ dé? Mo ti sọ dé 10 times o. Continue. Oh God, man.
Okay. Ah. No matter how shy a woman is. Okay, let me say it in Yoruba the way I can. Kò síbi tí obìnrin máa shy tó, àbí? No need. That Yoruba no work. No Right. matter how shy a woman is, she will always open her legs. Oba Edo anu ni ke adun. Edo anu. So to send the request. No matter how shy a woman is, she will always open her legs. Oba 100 naira wọlé. Karamo. Okay, sir. No matter how shy, no matter how shy a man is, she always open her legs for the man she loves. Gbogbo ẹnikẹ́ni tẹ́ wá ń bí báyìí, kẹ́ bẹ̀rẹ̀ sí máa send owó sí mi, èmi sí bí o. Kẹ́ máa send owó, tẹ́ ẹ bá send owó sí mi, kẹ́ má lè sùn, kẹ́ má lè ní sinmi. Àfi tẹ́ bá tẹ́wọ́ sàkáǹtì mi, owó ńlá ni kẹ́ máa tẹ́ sí mi o. Po. Holy center, humanity. No matter how shy a woman is, she will always open her legs for the man she loves. All of you on this platform, by the hearing of my voice, me Simbi, kẹbẹrẹ sí máa send owó ńláńlá sákàǹtì mi, àkáǹtì tó wà níbàyí, kẹ máa send owó ńláńlá, jábíjábí owó, àpátápàrà owó, ó yá ẹ bẹ̀rẹ̀ sí máa send ẹ̀. Mr. Promoter, ó yá ẹ máa send owó, gbogbo yín ẹ bẹ̀rẹ̀ sí máa send owó, I'm fine, send me money. Ẹ bẹ̀rẹ̀ sí máa send owó sí mi, po. Àṣẹ́gun. Only like how much make I send? Any amount ẹ fẹ́ send, kẹ́ send sí mi. But ẹ send owó gidi o, owó tó máa jẹ́ kí n rẹ́rìn-ín lọ́sàn-án. How can I join the platform so I can hear from you? It depends on what you want to do. Do you want to be Oba's son or his PA? So for 30 BG encyclopedia. No matter how shy a woman is, she will always open her legs for the man she loves. Gbogbo ẹnikẹ́ni tẹ́ wá ń bí báyìí, lábìnrin, lọ́kùnrin, kẹ́ bẹ̀rẹ̀ sí máa send èmi síbi owó. Láìpẹ́ láì jìnnà, kẹ́ bẹ̀rẹ̀ sí máa send àpátápàrà owó gidi, kẹ́ máa send ẹ̀ sí mi. Po. Ọba. Oh God, man. Ọba 25 naira. Ha. Kábíyèsí o. Kí ló wí? Ọba. Yes. Wọ́n ti send 25 naira. Owó gidi máa wọlé sí máa wà. Okay, sir. No matter how shy a woman is. Mr. Mutiu Ekason. No matter how shy a woman is, she will always open her legs for the man she loves. Gbogbo ẹnikẹ́ni, lóbìnrin, lákùnrin, tẹ́ wá ń bí báyìí, kẹ́ bẹ̀rẹ̀ sí máa send èmi síbi ọmọ lábájá owó látẹ̀ní lọ, kẹ́ má lè sùn, kẹ́ má lè jẹun, kẹ́ má lè ṣe nǹkan kan. Àfi tẹ́ bá send owó sí mi. Po. No matter how shy. Hey, oh God, man. Ọba 35 naira. Ó ń lọ díẹ̀ nínú ẹ̀. Káramọ́ kíní yìí náà ó káramọ́. Okay, mo ń káramọ́. Ọba 100 naira. Sótán tó bá calculate ẹ̀ bá ṣe pèsè owó ni. No matter how shy. Ọba 20 naira. Wọ́n máa yí káramọ́ ọkọ̀ tó ń ṣe. Okay,
No matter how shy a woman is, she will always open her legs for the man she loves. Gbogbo ẹnikẹ́ni tẹ́ wá ń bí báyìí lóbìnrin lákùnrin kẹbẹ̀rẹ̀ sí máa send owó sí mi jábíjábí owó àpáta pààrà owó àpáta pààrà owó kẹbẹ̀rẹ̀ sí máa send ẹ̀ sí mi kẹ má lè ní sinmi kẹ má lè sùn kẹ má lè jẹun kẹ má lè ní sinmi àfi tẹ́ bá send owó sí mi síbí po. No matter how shy a woman is. No be Panadol, you go use money. No matter how shy a woman is. No matter how shy. Mr. Mutu, I send owó. Mr. Mutu, I send owó. No matter how shy a woman is, she will always open her legs for the man she loves. Gbogbo ẹnikẹ́ni tẹ́ wá ń bí báyìí lábìnrin lákùnrin kẹbẹ̀rẹ̀ sí máa send èmi síbi owó kẹ máa send owó ńláńláńlá ni kẹ máa ọba 1,200 10 naira and 1,200 ló ṣe wọlé ń sìn. Okay, ó ti yé mi. Only center of humanity G. Okay, no matter how shy a woman is, she will always open her legs for the man she loves. Mr. Mutu, send your word, Joe. Send your word. I'm not supposed to see you, Joe. Mr. Mutu, send your word, same girls. No matter how shy a woman is, she will always open her legs for the woman she loves. Gbogbo ẹnikẹ́ni tẹ́ wá ń bí báyìí. Gbogbo ẹnikẹ́ni tẹ́ wá ń bí báyìí. Lákùnrin lóbìnrin kẹbẹ̀rẹ̀ sí máa send èmi síbi owó kẹ má lè sùn kẹ má lè nísinmi kẹ má lè jẹun tẹ́ bá ń sùn tẹ́ bá ń jẹun èmi síbi ni kẹ máa àkáǹtì síbi ni kẹ máa rí ẹ máa bẹ̀rẹ̀ sí máa send owó sí mi pòpòpò ọba ṣé kò ó ti tó 20 times lélẹ́yìí o. Wá ó dà pé táwọn ẹ ti fẹ́ over o. Okay sir. Ọba kò sí over kò sí 20 times ó kù 25 now wọ́n fẹ́ send owó. Ọba mo máa blọ́ọ̀kì Mr. Aladejobi lẹ́yìn program má bínú sá. Ṣíṣì Mr. Aladejobi go send àwọn godfather ìsọnù wọn fún mi ní wọn. Kí ni Mr. Mutu ẹ send owó sí mi ẹ send owó. I'm not saying ẹjọ ẹ send owó bí encyclopedia ẹ send owó. No matter how shy a woman is. Mitini àti Bankrolomi ẹ send owó sí mi ẹ send yọ. Ọba mo máa block PA mo máa block 30BG. Ọba ṣe ń gbọ́ my own time ìyá àbùdóṣọ́ ẹ ní sùúrù náà. No vex. But you dey say lákùnrin wetin be lákùnrin lóbìnrin. Lákùnrin is ọkùnrin láobìnrin is obìnrin. Ṣé ẹ mọ lákùnrin lóbìnrin ẹ mọ Yorùbá yẹn ni. Oh God man. Bankrolomi ẹ send owó no matter ọba ti gbọ́ ní sùúrù shut up let me talk. No matter how shy a woman is she will always open her legs for the woman for the man she loves. Gbogbo ẹnikẹ́ni tẹ́ wá ń bí báyìí lákùnrin lóbìnrin ọmọdé àtàgbà ẹ bẹ̀rẹ̀ sí máa send owó sí èmi síbí lẹ́sẹ̀kẹsẹ̀ kẹ má lè sùn kẹ má lè jẹun àfi tẹ́ bá send owó ńlá sí mi lákàntì mi. Ọba ti gbọ́ náà ó ti tó náà má máa disturb pọ̀fọ̀ tí mò ń pọ̀fọ̀. No matter how shy a woman is, she will always open her legs for the man she loves. Gbogbo ẹnikẹ́ni tẹ́ wá ń bí báyìí. Ọba kí lè tẹ́ wá ń rẹ́rìn báyìí. Ṣé sápá mú odò àná débi pé kò rówó bíra dátà? Wọ́n ní not only lákùnrin láborí na láfọṣẹ́ you go see. I am Adejoke. I am blocking you after this live video. You are my friend, but I can't cope with you anymore. I don't want this. Bankrolomi Bankrolomi tẹ́ bá send owó sí mi ó máa dùn. Ṣé tipátipá ni? Then 30,000 díẹ̀ lẹ́pẹ́ ní. Pàtẹ́wọ́ fún sẹ́yìn pàtẹ́wọ́.
pàtẹ́wọ́ fún sẹ́yìn, pàtẹ́wọ́ fún sẹ́yìn. Iṣẹ́ yẹn, pàtẹ́wọ́ fún sẹ́yìn. Director ni. Iṣẹ́ tó jẹ́ wípé ajẹ́ bíi idán ni mo ti gbowó pa látàárọ̀. Director ni ó pọ̀ ọba ni ó. Mo mọ̀ pé máa padà gbowó. Ó pọ̀ ọba ni ó ẹ ṣe sà. Ṣé kí dárúkọ ẹni tó sẹ́ǹdì ẹ̀? Má dárúkọ ẹ̀, má ẹ̀kọ́ lọ cast ẹ̀. Mi ò lè dárúkọ ẹni yẹn, ọ̀gá mi ẹ ṣe ó pọ̀. Ó pọ̀ ìyá Joshua. Ìyá Joshua, pẹ̀lẹ́. Ṣé o máa tún lọ? Ṣé o máa tún lọ? Ṣé o máa tún lọ lẹ́ẹ̀kan? Ṣé o máa tún lọ lẹ́ẹ̀kan sí? Máa lọ lẹ́ẹ̀kan sáwọn olóore mi ṣẹ̀dé. Ó yá sáré pín ẹ̀, sáré pín ẹ̀. Okay. Daddy. Simbi, Mo wà lórí program o. Bye for now, where? Ṣé ṣé ń wá ìyẹn? Mo wà lórí program. Ó pọ̀ kábíyèsí o. Juju don catch me, you know so. Àwọn olóore mi ṣe ń wọlé báyìí. Ta ló jẹ́ kí gbọ̀ngàn? Nǹkan tó mi jẹ́, wà kó máa wé ìtẹ́. Ọyọ jísọ́ ní lójú ẹ̀dùn pé mo bí sí pé mo wà lórí program. Mi ò lè ráyè rí èèyàn lẹ́yìn. Ó ti wé ìtì gbogbo ìgbà tó lọ jẹ́. Holy Center Ramani ti gbì. Ọba mo ti send Ọba ẹ̀. Ẹ̀dùn àánú ní add me back. Mo gbowó. Simbi, ó yá help me now. Kí ni mo fẹ́ sọ? Síbi ló máa bá ẹ pé ọ̀fọ̀. Ó sún mi ó. Ọba ṣe mọ̀ pé iṣẹ́ yẹn ó ṣiṣẹ́ lára mi. Nígbà tí mo sọ pé lákùnrin lóbìnrin, gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti ń sùn. Níbo wọn lè sùn, wọn lè jẹun. Holy Center. Mo tún ti dé o. Last chance ẹ̀yin ọ̀rẹ́ mi. Last chance ẹni lélẹ̀. Agaya Madéjọkẹ́ yẹn kò ń ṣọ̀rẹ́ gidi. Láyé. Last chance lélẹ̀ láti keep friendship wa. So ẹ send owó sí mi. I'm going through a lot. Ẹ send owó sí mi. Kò sí bó ṣe kóbìnrin ṣe lè láhùn tó tí ò ní ṣí òbò sílẹ̀ fún ọkùnrin láti bá sùn láti do. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọ̀rẹ́ mi tẹ́ ń wo láìvù yìí kò sí bẹ́ẹ̀ ṣe láhùn tó. Ẹ bẹ̀rẹ̀ sí ni máa send owó sí mi torí ẹ mọ̀ pé I'm going through a lot right now. Ṣé I'm going through a lot wà ní inú ọ̀fọ̀ yẹn ni? Send me right now. Ẹ má bínú. Ẹ̀yin ọ̀rẹ́ mi, mo ń rí gbogbo yín o. Ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin godfather. Ẹ̀yin friends and family, my pastor is here. Kò sí bí obìnrin ṣe lè ọba gbé tẹ pẹlẹ go now. Kò sí bí Kí ni tèmi máa pò fún ẹ lọ́nà mo ti fún ẹ lọ́fọ̀ tó mo máa pè. Kò sí bí obìnrin ṣe lè ní ahun tó kó má gbé owó síta fún ọkùnrin láti do. Gbogbo ẹ̀yin olóore mi kò síbẹ̀ ṣe lè ní ahun tó. Ọba o. Wo ní onídìí odò Ifá àbí irú kí ló sọ fún ọ? Ọba sọ pé bẹ́ẹ̀ ṣe pọ̀fọ̀ yẹn láàárọ̀ pé èrò wo ebi dẹ̀ ń pa mí ọba. Ẹ̀dùn àánú ó ti tó jẹ́ kí ìyá Joshua sọ̀rọ̀ ìwọ náà máa pọ̀fọ̀ tiẹ̀. Jẹ́ kí ìyá Joshua ṣe tiẹ̀ tán náà kí ìwọ náà wá ṣe tiẹ̀ náà. Gbogbo ẹ̀yin ìyá Joshua nílé lóko lẹ́yìn odi ní Nàìjíríà níbikíbi tẹ́ bá ti gbọ́ mi kò sí bí obìnrin ṣe lè rìn. Ọ̀yá àgbà lọ́wọ́ ẹ̀kọ́ lọ́kọ síbẹ̀. Kò sí bí obìnrin ṣe lè ní àwọn bó ṣe lè tijú tó ó máa ń gbé òbò síta ni fún ọkùnrin láti do. Gbogbo ẹ̀yin
tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ ìyá Joshua níbikíbi tẹ́ ti ń gbọ́ mi ẹ jọ̀ọ́ ẹ fi owó sí àkáǹtì mi nítorí pé I'm going through a lot right now. Ó di mẹ́ta gbogbo Enikeni. Okay kí ni tí mi kò jọ ó sọ mi gbogbo Enikeni. I waste time ni mo ti gbowó èmi tẹ́ ń gba rẹ́rìn at least mo ti gba bí 30-something thousand. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo nífẹ̀ẹ́ yín náà ẹ fún mi ní owó I'm going through a lot right now. Bí àjọ wa ní Canada yìí ni o I am your sister from another mother. Gbogbo ẹ̀yin tí mo rò bóyá máa fowó bá àkáǹtì mi jẹ́ ẹ̀jú mẹ́rin lọ ń bí ẹ̀dẹ̀ ń wò mìíràn kò sí wàhálà. Gbogbo ẹ o. Ọmọ Juju work for CBO. Yes o, ó ṣiṣẹ́. Kọ́mọ máa fẹ̀yìntì. Má ní mi lára o. Ó ṣiṣẹ́. Láti BG. Ara ń kan mí o. N bá ya ẹ́ lábàrá. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ jẹun bí àwọn olólùfẹ́ mi kún bí. Wọ́n wá ń bí ẹ máa sọ̀rọ̀ náà. Ẹ wo yín lọ mí wá bí o ẹ gbà mí Adeleke Adekash wetin I do you now you dey here since wetin happen gangan send me money now. Yín lọ mí wá bí o ọba. Wow. Danny, you no send money, Abi. Mr. Rudy in the building. Ṣé bí ṣe sọ́ọ̀nù wọ́n ṣe sọ yìí? Wọ́n ń rojọ́, wọ́n ń pọ̀fọ̀, wọ́n ń rojọ́. Wọ́n ń pọ̀fọ̀, wọ́n ń rojọ́, wọ́n sọ pé ó ṣiṣẹ́. Rí bí sì ní ṣe sọ alẹ́ tó ṣiṣẹ́ fún mi. Tó bá yà á sọ pé ògùn òṣìṣẹ́, èyí kẹlẹ́ ẹ̀ tó bá sọ pé kẹsàn. Okay, ọba mo ti ready. Good afternoon. Sorry. Ẹni tó fẹ́ pọ̀fọ̀ ń kíyàn. Is a pay you. Sorry. No. Kí ló tẹ́ mi fẹ́ kí n kí yín? Ọba ní kí wọn o. Ìdú àánú ìyá Joshua àti rẹ́dì sáré sí tọ̀dọ̀ ẹ̀ náà sáré pè ní àpò. Óyá. Àwa bá tún padà wá next time. Óyá. Ìdú àánú dá mi lóhùn. Okay, sir. Ẹ má waste oògùn mi anyhow. Oògùn mi ò kì í ṣe oògùn tí ẹ fi sí ẹ̀yẹ. I'm going through a lot right now. Ọba mo ti kọ́ sà. Mi ò tí ì rí o. Mo ti kọ́. Ó ti kọ́, ó ti wà ń bẹ̀. Óyá bẹ̀rẹ̀. Ọba ẹjọ́ kí ni ọkọ yẹn sà? Kò sí bí obìnrin ṣe lè tijú tó sọ bẹ́ẹ̀. Kò sí bí obìnrin ṣe lè tijú tó. Kó má lè sí òbò fún ọkùnrin tó bá fẹ́ do. Kó má lè ṣí òbò fọkùnrin tó bá fẹ́ do. Ó ṣe hùn kí aláàánú mi kó ṣe láhun tó. Kó ṣe wù bí aláàánú mi kó ṣe lè láhun tó. Láti àkókò yìí lọ. Kó bẹ̀rẹ̀ sí fóònù ẹ̀ kó bẹ̀rẹ̀ sí sẹ́ẹ̀dì owó sí àkáǹtì mi yìí. Kó bẹ̀rẹ̀ sí ní sẹ́ẹ̀dì owó sí àkáǹtì mi. Púó. Wọ́n máa sọ ìgbà 41 kó tún sọ ìgbà 41 jábìjábọ̀ owó ti wà lákàntì ẹ̀ Óyá má bá anybody rojọ́ mọ́. Okay, sir. Kò sí bí obìnrin ṣe lè láhun tó. Ahun kàbí kí ló pé? Kò sí àbí kí ló bá pè. Ọbẹ̀ Síbì kọ́. There is no. Ọba mo rówó o. Hello. 5,000 méjì. Tó tán. Torí pé o ti sọ dáadáa nìyẹn o. O tún sọ dáadáa nìyẹn o ká ní pé o tún sọ dáadáa gidi ni ó máa kásì jù bẹ́ẹ̀ lọ o. Kì í ṣe kékeré o. Ọ̀rẹ́ mi Adéjọkẹ́ náà fún mi o. Ọba ẹ jẹ́ kí n dìde. Wàhálà so báyìí lé ní o. No matter how stingy a woman is, if you want to see me come another day, I'm on a program. Yes. Ẹ kọjá mẹ́ta sa o. Sí àlàáfíà lẹ́wà.
obìnrin ṣe lè ẹ jọ̀ọ́ sà mo wà lórí program ẹ jọ̀ọ́. Yes sir. Olúwa. Olúwa kẹ̀ ó ń pọ̀fọ̀ ó ń polúwa. Ní ìpolúwa o, odù ifá ló Ọba ilé ìfẹ́ bògùn jẹ́ fún wa o. Mi ìbògùn jẹ́ ó yá time is going. Ṣé o gbọ́ ohun tí mo sọ ni? Ọba mo ń gbọ́ yín. Mo ní kò sí bí obìnrin ṣe lè tijú tó kó má lè sí òbò fún ọkùnrin tó bá fẹ́ do. Ok, kò sí bí obìnrin ṣe lè tijú tó kó má lè ṣí òbò fọkùnrin tó bá fẹ́ do. Bó ṣe òkà láàánú mi ṣe láhun tó. Kò sí bí aláàánú mi ṣe lè láhun tó. Láti ìsinsìnyí lọ. Kó bẹ̀rẹ̀ sí fún mi lówó. Ó yá. Kò sí bí obìnrin ṣe lè tijú tó bá ti rí èèyàn tó fẹ́ do ó máa ṣí fún wọn ni. Kò sí bí aláàánú mi ṣe lè stingy tó bó ṣe lè láhun tó. Tó bá ṣe rí àkáǹtì mi kó máa da owó síbẹ̀ kíákíá pó. Ó yá máa sọ lọ ọ̀rẹ́ mi. Kò sí bí obìnrin ṣe lè tijú tó bá ti rí ọkùnrin tó fẹ́ do ó máa ṣí sílẹ̀ fún mi. Kò sí bí aláàánú mi ṣe lè tijú tó bá ṣe rí àkáǹtì kó máa tẹ owó síbẹ̀ pó. Kò sí bí obìnrin ṣe lè tijú tó bá ti rí ọkùnrin tó fẹ́ do ó máa ṣí òbò lẹ̀ ní. Kò sí bí aláàánú mi ṣe lè láhùn tó bá ṣe rí àkáǹtì kó máa tẹ owó sí pó. Kò sí bí obìnrin ṣe lè tijú tó bá rí èèyàn tó fẹ́ do ó máa ṣí òbò lẹ̀ ní. Kò sí bí aláàánú mi ṣe lè láhùn tó bá ṣe rí àkáǹtì kó máa tẹ owó sí pó. Kò sí bí obìnrin ṣe lè tijú tó. Báwo kọ́mẹ̀ntì jọ máa sọ nǹkan tẹ̀ ń sọ lọ. Kò sí bí obìnrin ṣe lè tijú tó bá rí èèyàn tó fẹ́ do ó máa tẹ òbò lẹ̀ ní. Kò sí bí aláàánú mi ṣe lè máa ṣàhùn tó kó máa sẹ́ni owó sàkáǹtì. Ẹ̀wẹ̀nu wàhálà fún obìnrin ṣe lè tijú tó bá rí èèyàn tó fẹ́ do máa tẹ òbò lẹ̀ ó máa ṣí òbò lẹ̀ lóde. Bíbáwo ní orí dáadáa. Bíbáwo fi hàn wá. Kò sí bí obìnrin ṣe lè ṣàhùn tó kò sí bí obìnrin ṣe lè tijú tó bá rí èèyàn tó fẹ́ do ó máa tẹ òbò lẹ̀. I no play kí ló ń jẹ́ play mo ní ebi ti fẹ́ fọ́ ojú mi pa ní kí n play. Kò sí bí obìnrin ṣe lè tijú tó bá rí èèyàn tó fẹ́ do ó máa tẹ òbò lẹ̀ ni. Kò sí bí aláàánú mi ṣe lè láhùn tó àkáǹtì kó máa tẹ owó sí. Kò sí bí obìnrin Ló fẹ́ da tọ́ sí mi lára ni. Maybe you do pass this one. Maybe you do pass this one. Make I do my own. Má bínú ọ̀rẹ́ mi má bínú. Be serious. I'm serious. So, kò sí bí obìnrin ṣe lè tijú tó. Kò sí bí obìnrin ṣe lè tijú tó. Tó bá ṣe rọ́kùnrin tó fẹ́ do. Ó máa tẹ òbò lẹ̀ ní. Kò sí bí aláàánú mi bó ṣe lè láhùn tó bá ṣe rí àkáǹtì tí mo rí ní kó máa tẹ owó sílẹ̀. Kò sí bí obìnrin ṣe lè tijú tó. No best. Kò sí bí obìnrin ṣe lè tijú tó bá rí èèyàn tó fẹ́ do ó máa tẹ òbò lẹ̀ ní. Kò sí bí aláàánú mi bó ṣe lè láhùn tó bá ṣe rí àkáǹtì kó máa tẹ owó sí. Kò sí bí obìnrin. No make una no vex. Kò sí bí obìnrin ṣe lè tijú tó bá ti léèyàn tó fẹ́ do ó máa tẹ òbò lẹ̀ ní. Kò sí bí aláàánú mi bó ṣe lè láhùn tó bá ṣe rí àkáǹtì kó máa tẹ owó síbẹ̀ ni.
kò sí bí obìnrin ṣe lè tijú tó kò sí bí obìnrin ṣe lè tijú tó léèyàn tó fẹ́ do ó máa tẹ́ òbó lẹ́yìn kò sí bí aláàánú mi bó ṣe lè láhùn tó ẹjọ́ ó máa tẹ́wọ́ síbi pó. I no play o. Yeah, big encyclopedia. Kò sí bí àwọn aláàánú mi tó pẹ́ dé ńgbà tí mò ń ṣe tèmi àkáǹtì mi kò sí bí obìnrin ṣe lè tijú tó bá ti béèyàn tó fẹ́ do ó máa tẹ́ òbó lẹ̀ kò sí bí aláàánú mi bó ṣe lè láhùn tó bá ti rí àkáǹtì kó máa tẹ́wọ́ síbẹ̀ ní pó. Ṣé kí ló dé tí Bísíbí fi black bá? Mi ò black sir. Mo fi fóònù yẹn sí ibi kinní mi, sí ibi ìdí mi. Kò sí bí obìnrin ṣe lè tijú tó bá réyàn tó fẹ́ do máa tẹ́ òbó lẹ̀ ní kò sí bí aláàánú mi bó ṣe lè láhùn tó bá ṣe rí àkáǹtì nọ́mbà ẹ̀ kó máa tẹ́wọ́ síbẹ̀ ní pó. Oya. Ṣé o ti wá láti kọ́kọ́? Mi ò tí ì rí anything o. Mi ò tí ì rí anything ọba. Kò sí bí. Ẹ̀mẹ́lẹ̀ ló ti sọ báyìí, ẹ̀mẹ́lẹ̀ ló ti sọ. Ọba mo ti sọ lẹ́ẹ̀mẹ́wàá báyìí, ó ti pé 10. Yes, 10 times. 41 ló ti ń lọ, 41. Wàá sọ mọ́ra ò ní bá anybody sọ̀rọ̀. Wàá serious pa. Ok, mo ń serious pa. Ọba, àwọn aláàánú mi ṣẹ̀ṣẹ̀ wọlé ni. Yàtọ̀ ṣọ́ ẹ̀rẹ́ ẹ ti gbowó ẹ̀rẹ́ ẹ̀. Ẹ̀ẹ́dẹ̀jẹ́ kó ṣe tiẹ̀ tán náà kó lè kó wá tó ṣe tiẹ̀. Wọ́n nìkan ló wà láyé ẹ ti gbowó. Ọba ṣé mi àwọn sì dùn èdè. Kò sí bí obìnrin ṣe lè ṣé mo ì máa ṣe bá ni? réyàn tó fẹ́ do. Tẹ́yìn nìkan ló wà láyé ni. Kò sí bí aláàánú mi bó ṣe lè láhùn tó bá ṣe rí àkáǹtì nọ́mbà tí mo pín ní kó máa send owó síbẹ̀ ní pó. Kò sí bí obìnrin ṣe lè tijú tó bá réyàn tó fẹ́ do ó máa tẹ́ òbó lẹ̀bi eléyìí ó máa tẹ́lẹ̀ eléyìí. Wọ́n ò rí bó ṣe tẹ́lẹ̀ o, wọ́n ò rí bó ṣe tẹ́ o. Wọ́n ò rí bó ṣe tẹ́lẹ̀ o. Ẹ ṣùgbọ́n bó ṣe tẹ́lẹ̀ ó máa tẹ́lẹ̀ eléyìí. Holy center open. Kò sí bí obìnrin ṣe lè tijú tó bá ṣe rí ẹ̀ tó fẹ́ do ó máa tẹ́lẹ̀ ní kò sí bí aláàánú mi bó ṣe lè. Ṣé àwọn ilé náà ló wá lẹ́ẹ̀kan ní bàbá wọn ní? Máa bá mi send owó síbẹ̀ pó. Kò sí bí obìnrin bó ṣe lè tijú tó bá rí èèyàn tó fẹ́ do ó máa tẹ́ òbó lẹ̀bẹ̀rẹ̀ yẹn. Kò sí bí aláàánú mi bó ṣe lè ṣàhùn tó bá ṣe rí àpamọ́ bá mi. Wọ́n ní kó wo àpò ẹ̀, ó dà pé ẹnìkan ti yáwó fún ẹ o. Wọ́n ní check up. Okay sir. Ẹ jẹ́ lọ bó fún ẹ ọba. Kò sí bí obìnrin. Káramọ́ ọ̀fọ̀ yìí o, má fi máa bá anybody ṣeré, wọ́n máa rẹ́ni tó bá ti ń pọ̀ ọ̀fọ̀ yìí, wọ́n máa léjú pa ní o. Kì í sọ̀fọ̀ tí èèyàn máa pè tó bá orí ìdúgbò tí mo fi sọ nígbà tí mo fẹ́ ṣe. Mo léjú pa níbi rẹ̀. Mo léjú pa ń sà. Fún mi sẹ́kọ̀ fún mi mo wá ọba. Kò sí bí obìnrin bó ṣe lè tijú tó bá ti rí èèyàn tó fẹ́ do ó máa tẹ́ òbó lẹ̀. Kò sí bí aláàánú mi bó ṣe lè ta tó bá ṣe rí àkáǹtì nọ́mbà mi kó máa tẹ owó síbẹ̀ ní pó. Kò sí bí obìnrin bó ṣe lè tijú tó kò sígbà tí mi ní padà tó dùn sí. tó fẹ́ do ó máa tẹ́ òbó lẹ̀. Yányán ti pọ̀ jù níbí. Kò sí bí aláàánú mi tó bá láhùn tó bá ṣe rí àkáǹtì nọ́mbà mi kó máa tẹ owó síbẹ̀ ní pó. Kò sí bí obìnrin bó ṣe lè ṣàhùn tó. Kò sí bí obìnrin ṣe lè ṣàhùn tó kò sí bóbìnrin ṣe lè tijú tó jọ kò sí bóbìnrin bó ṣe lè tijú tó bá rí èèyàn tó fẹ́ do ó máa tẹ́ òbó lẹ̀ ní kò sí bí aláàánú mi bó ṣe lè láhùn tó bá ṣe rí àkáǹtì nọ́mbà mi kó máa tẹ owó síbẹ̀ ní pó. Kò sí bí obìnrin bó ṣe lè tijú tó. Bí ẹ̀mẹ́lẹ̀ ló ti sọ báyìí. Ọba ó ti pé 20 o. Ṣé ó ń kọ ilẹ̀ kò gbọ́dọ̀ dín o tó bá tún lé wàhálà ní o. Tó bá lé kí ló máa ṣẹlẹ̀ ṣé owó yẹn máa disappear ni. Tó bá ti lé owó tó bá fún ẹ yẹn o máa kó fọkùnrin ní o. Ṣé màá kó owó mi fún ọkùnrin mi ò rọ́kùnrin tí mo fẹ́ fún owó mi fún o. Ọba ẹ jẹ́ kí wọlé pẹ̀lú second phone mi ẹ jẹ́ kí jáde pé lélẹ̀ kí wọlé pẹ̀lú second phone mi eléyìí. Oya. Ọba ṣé mo lè ṣe àwọn tó fẹ́ fún mi lówó wà ń bíbà ṣé mo lè ṣe. Má pọ̀fọ̀ lọ. Kò sí Oya ẹ jẹ́ n type account number mi.
No, ìdó àánú lọ ìṣiṣẹ́ fún ìdó àánú ò tí ì ṣe tiẹ̀ tán. Ẹ jẹ́ kẹ́nìkan ṣe tán, ẹ pẹ̀lẹ́. Ó ti dùn mọ́. God. Oògùn wọn ti dùn mọ́. Mr. Mitiu, ẹ send owó. Àwọn tí Holy Center ló lọ mú oògùn yẹn jáde sẹ́. Tí ẹ rẹ pé. Ọba tí ẹjọ́ ní bá ti ṣe tán màá àwọn tó fẹ́ send owó wọ́n ti message mi pé wọ́n fẹ́ send owó pé kí n máa ṣe lọ. Ọba mo ti dé, màá máa check pẹ̀lú fóònù eléyìí. Ẹ jẹ́ kí n check bí mo ti rówó ọba. Ó yá sáré wò. Ó kù 10 minutes, ó kù 5 minutes to go. Hello. Mo fẹ́ check ọba. Kò sí bí obìnrin ṣe lè tijú tó. Tó bá ríyàn tó fẹ́ dó máa tẹ òbó lẹ̀ ni. Kò sí bí aláàánú mi bó ṣe lè láhùn tó account number mi kó máa send owó síbẹ̀. Ni. Kò sí bí obìnrin ṣe lè tijú tó. Tó bá ríyàn tó fẹ́ dó ó máa tẹ òbó lẹ̀ ni. Kò sí bí aláàánú mi bó ṣe lè láhùn tó. Tó bá ṣe rí account number mi kó máa tẹ owó síbẹ̀ ni. Pó. Kò sí bí obìnrin. Ọba, èèyàn kan sẹ́ndì 1,000 sí mi. Oògùn ìdáhùn, oògùn ìṣiṣẹ́. Èèyàn kan sẹ́ndì 10,000 sí mi ọba. Hello. 10,000. Oògùn abẹnugọ̀ngọ̀. Ó pọ̀ ẹ́ mi. Èèyàn kan sẹ́ndì 20 naira ọba. Ogun yẹn ṣiṣẹ́. Ó yá, let's go there. Kò sí bí obìnrin bó ṣe lè tijú tó bá ríyàn tó fẹ́ do ó máa tẹ òbó lẹ̀ ni. Kò sí bí aláàánú mi lè láhùn tó wọ́n máa send owó sàkáǹtì. Kò sí bí obìnrin ṣe lè tijú tó bá ríyàn tó fẹ́ do wọ́n máa tẹ òbó lẹ̀ ni. Kò sí bí aláàánú mi bó ṣe lè láhùn tó kó máa tẹ òbó lẹ̀ ni kó máa send owó sàkáǹtì. Kò sí bí obìnrin ṣe lè tijú tó bá ríyàn tó fẹ́ do ó máa tẹ òbó lẹ̀ ni. Kò sí bí aláàánú mi bó ṣe lè ṣàhùn tó bá ti rí àkáǹtì mi kó máa tẹ owó síbẹ̀ ni. Kò sí bí obìnrin ṣe lè tijú tó bá ríyàn tó fẹ́ do ó máa tẹ òbó lẹ̀ ni. Kò sí bí aláàánú mi bó ṣe lè ṣàhùn tó kó máa send owó sàkáǹtì mi tí mo pín ní. Ọba ó kù 5 times ọba ó pé 40 sà. Oya. Okay sà. Kò sí bí Wọ́n kì í wúkọ́. Oh God, ó ti bá kí ni jẹ́. Wọ́n kì í wúkọ́, woman. Wọ́n ti bá kí ni jẹ́ náà. Wọ́n bá tún padà bẹ̀rẹ̀ ní owó ti wúkọ́ o. Ọba ó kù ẹ márùn-ún mi wúkọ́. Wo àkáǹtì ẹ. Kò sí bí obìnrin bó ṣe lè tijú tó bá ríyàn tó fẹ́ do ó máa tẹ òbó lẹ̀ ni. Kò sí bí aláàánú mi bó ṣe lè láhùn tó wọ́n máa send owó sàkáǹtì mi. Kò sí bí obìnrin ṣe lè tijú tó bá ríyàn tó fẹ́ do ó máa tẹ òbó lẹ̀ ni. Kò sí bí aláàánú mi bó ṣe lè ṣàhùn tó kó máa send owó sàkáǹtì. Kò sí bí obìnrin ṣe lè tijú tó bá ṣe ríyàn tó fẹ́ do ó máa tẹ òbó lẹ̀ ni. Kò sí bí aláàánú mi bó ṣe lè ṣàhùn tó kó máa send owó sàkáǹtì. Pó. Ọba ó ti pé. Èlò ló ti wá rí báyìí. Èlò ni gbogbo owó tó ti rí. Ọba mo rí 11,020 naira sà. Èlò ni gbogbo owó tó rí ìyá lójú pupa. Ọba, I think the total of the money I saw is 31,200. Ìyá Joshua lè lórí. Mo rí 11,050 naira. Ṣé ti rí pé bólúkálùkù ń ṣe serious sí ni kí ni ẹ̀ ṣe ṣiṣẹ́ tó? Yes, kábíyèsí. So mo máa tún fún yín ní orí ọ̀fẹ́ kan sí kó dé pé a máa lọ sọ́dọ̀ àwọn ẹlòmíì tó yẹ pé ẹ jẹ́ ìyàwó ilé mi. So oya Simbi, oya tó padà pin account number. No, má jẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ jẹ́ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìyá Joshua. Ìyá Joshua tó ti ready. Mo ti ready sir. Oya. Okay sir. Mo máa fún yín ní trial ẹ̀kọ̀ọ̀kan sí. Ẹ lọ máa ready bẹ́ẹ̀ tí máa sọ. Tẹ́ bá ti ń sọ ẹ má ké. Okay sir. Ẹ má rẹ́rìn. Okay sir. Ẹ má pariwo. Ẹ má wúkọ́.
ẹ má gbi nǹkan tó ń sọ ẹni kó máa sọ lọ má wojú anybody kó bá ti pé ìgbà kó tún pé fọgbà 41 wàá rí owó jàbìjàbì owó. Ọba mo ti send ẹ sà. Ó yá. Kò sí bí obìnrin ṣe lè láhun tó kó má Ó lè gbé ṣí ojú bẹ̀rẹ̀ láhùn ṣé láhùn náà pé láhun lẹ pé kò sí bí láhùn obìnrin ni mo ṣe pè bẹ̀rẹ̀. kò sí bóbìnrin ṣe lè ṣàhùn tó. kò sí bí obìnrin ṣe lè ṣàhùn tó. láhùn ta ló pé sáhùn kí ló ń gẹ sáhùn. Ṣáì tìjú. Ok, ọba ẹ má bínú. Kò sí bí obìnrin ṣe lè tijú tó kó má ṣí òbò sílẹ̀ fún ẹni tí ó bá fẹ́ dùn. Kò sí bí ẹ ṣe Mama lè kan náà ìwọ máa ń ṣe tiẹ̀ bí Yádòṣù alẹ́. kò sí bẹ́ẹ̀ ṣe lè ní ahun tó tẹ́ ṣe ń wo account number mi yẹn ẹ máa fún mi ní owó pọ́. One. Kò sí bí obìnrin ṣe lè tijú tó. kò gbọ́dọ̀ dí o 41 ni o. Kò sí bí obìnrin ṣe lè tijú tó kó má gbé òbò síta fún ẹni tí ó fẹ́ do. Kò sí bẹ́ẹ̀ ṣe lè ní ahun tó bí ẹ ṣe ń rí account number mi ẹ máa fún mi lówó ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ fún mi ní owó. Torí Ọlọ́run lóògùn. Yádòṣù torí Ọlọ́run ní ògùn. wọ́n ti bó ògùn jẹ́. wọn kì í bẹ̀yàn tí èèyàn bá fẹ́ pe èdè tí èèyàn bá fẹ́ pọ̀fọ̀ wọn kì í bẹ̀yàn. Holy center. Ẹ má bínú ó kó sí mi lẹ́nu ni ẹ̀yin èèyàn wa ẹ ká sàn. Ó yá síbi síkìtì tí a fẹ́ gbà. síbi síkìtì àkàn nọ́mbà ó ti gbóògùn. ẹni bá ti gbóògùn jẹ́ ẹni tó bá ti gbóògùn jẹ́ mu yọ dànù ẹni tó bá ti gbóògùn jẹ́ mu yọ àkáǹtì ẹ̀ dànù. ó gbọ́dọ̀ ṣe mistake. Okay, sir. Mo ti kọ́ síbẹ̀ sà. Ṣé tí rí? Mi ò rí. Ọba ṣé tí rí sà. Ó yá go. Ti Edua, okay, Oh, yeah. Cause no matter how shy a woman is, she will always open her pussy by for the person that wants to fuck you. Ọmọdé wà For ní the àbúrò owner of the aláwọ̀ pussy. lè bá. Gbogbo ẹnikẹ́ni lábìnrin lọ́kùnrin tẹ́ ń gbọ́ voice mi látòní lọ. Kẹ máa send owó jàbìjàbì owó sàkáǹtì mi. Èmi Stimby. Kẹ máa send owó ńláńlá sí mi. Po. No matter how shy a woman is, she will never be ashamed to open her pussy for the man she loves. Gbogbo ẹnikẹ́ni lábìnrin lákùnrin tẹ́ ń gbọ́ voice mi. Kẹ máa send owó ńláńlá owó jàbìjàbì sínú àkáǹtì mi. Èmi Stimby kẹ máa send ẹ kẹ má lè sùn kẹ má lè ní sinmi kẹ má lè jẹun àfi tẹ́ bá send owó sí mi. Po. No matter how shy a woman is, she will always open her pussy. Ó máa gbógbó síta báyìí fún ẹni tó bá fẹ́ dó. Gbogbo ẹnikẹ́ni. Ọba 10 naira ti wọlé. ó ń ṣiṣẹ́ lọ díẹ̀díẹ̀ ni ẹ máa sọ lọ máa sọ lọ. Okay, sir. No matter how shy a woman is, she will always open her pussy for the man she loves. Gbogbo ẹnikẹ́ni lábìnrin lákùnrin tẹ́ ń gbọ́ voice mi kẹ́ bẹ̀rẹ̀ sí máa send owó ńláńlá ó jàbìjàbì sàkáǹtì mi. Po. No matter how shy a woman is, she will always open her pussy for the man she loves. Gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti ń gbọ́ voice mi lábìnrin lákùnrin kẹ́ máa bẹ̀rẹ̀ sí máa send jàbìjàbì owó sí mi kẹ́ má lè sùn kẹ́ má lè ní sinmi àfi tẹ́ bá send owó sí àkáǹtì Access Bank. Po. Ọba 10,000 ti wọlé 10,000 ti wọlé. Ogun. Okay, Rabin, sir. No matter how, no matter how
shy a woman is, ọba 20 naira ti wọlé. No matter how shy a woman is, she will always open her pussy. By Oma Shobole by Oma Shibai. She will open it for the man she loves. Gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti ń gbọ́ voice mi, èmi sì ń bì lábìrin lákùnrin, kẹ́ bẹ̀rẹ̀ sí máa send owó jàbìjàbọ̀ owó sàkáǹtì mi, kẹ́ má lè sùn, kẹ́ má lè ní sinmi, àfi tẹ́ bá ṣe ọba 30 naira ti wọlé. 30 naira. Ló dẹ̀ fi sílẹ̀ kan rìn sílẹ̀. Ah, ọba 2000 ti wọlé, 2000 ti wọlé. Ogun. Holy Satan, baby. No matter how shy a woman is, she will always open her pussy for the man she loves. Gbogbo ẹnikẹ́ni lábìrin lọ́kùnrin tẹ́ bá ti ń gbọ́ voice mi, kẹ́ bẹ̀rẹ̀ sí máa send jàbìjàbí owó sàkáǹtì mi, kẹ́ má lè sùn, kẹ́ má lè jẹun, kẹ́ má lè ní sinmi, àfi tẹ́ bá send owó sí mi, tẹ́ bá ń sùn, tẹ́ bá ń jẹun, èmi síbi ni kẹ́ máa fi máa làlálá o. Po. No matter, ìyá Joshua ẹ máa wo tí yín o. No matter, ọba 40 naira ti wọlé. Ogun. Yes, sir. No matter how. Ọba ẹ sọ fún ìyá Joshua kó má máa rẹ́rìn mi ò like ẹ now. Ìyá Joshua rẹ́rìn ẹ sínú kàbíkó mute. All right, sir. No matter how shy a woman is, she always open her pussy by for the man she loves. Gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti ń gbọ́ voice mi, lábìrin lọ́kùnrin, lọ́tún lósì níbikíbi tẹ́ bá wà, kẹ́ bẹ̀rẹ̀ sí máa send owó sàkáǹtì yìí o. Kẹ́ má lè sùn, kẹ́ má lè ní sinmi, kẹ́ má lè jẹun. Àfi tẹ́ bá ti send owó sí mi, po. No matter how shy a woman is, she will always open her pussy for the man she loves. Gbogbo ẹnikẹ́ni, mitini ẹ send owó sí mi. Gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti ń gbọ́ voice mi, èmi sì ń bì. Kí lẹ wí? Ọgọ́ má dárúkọ. Okay, kí má dárúkọ, okay, má bínú. Ẹ ti mute kábíyèsí. Wo ti bo Ogun jẹ́ wọn kì í dárúkọ ènìyàn. You do I pay your account. Okay, sir. Ọba, that's not what you said now. You said ká má wúkọ́, Wo ti dárúkọ ènìyàn wọn kì í dárúkọ èèyàn sí. Ọba, that's not what you said. Sọ bẹ́ẹ̀ fún mi now. Ìyá Joshua ní Adéjọkẹ́, ó ń dárúkọ àwọn èèyàn tó ń sẹ́ndì owó. Ọba. Bí Ìyá Joshua bá ṣe, mo máa yọ̀ dànù ni. Kò sáyè sẹ̀pẹ̀tẹ́rì. Simbi, be calming down. Ọba mo ti. Oya. My village people. Okay, sir. Kò sí bí obìnrin ṣe lè tijú tó bá réèyàn tó fẹ́ do, ó máa ṣí òbólẹ̀ bẹ́lẹ̀ ni, ó máa yàkàtà fún bẹ́lẹ̀ ni. Kò sí bí aláàánú mi bó ṣe lè ṣàhùn tó bá ti rí àkáǹtì kó máa tẹ owó síbẹ̀ ni. Ní gúúsù láàrin wa kó máa tẹ owó síbẹ̀ ni, kó máa tẹ owó síbẹ̀. Pó. Kò sí bí obìnrin ṣe lè tijú tó bá réèyàn tó fẹ́ do, ó máa yàkàtà bẹ́lẹ̀ ni, ó máa ṣí bẹ́ẹ̀. Kò sí bí aláàánú mi bó ṣe lè ṣàhùn tó bá ṣe rí àkáǹtì kó máa tẹwó síbẹ̀ ní pó. Kò sí bí obìnrin bó ṣe lè tijú tó bá réèyàn tó fẹ́ do, ó máa ṣí òbólẹ̀ délé, ó máa ṣílẹ̀. Kò sí bí aláàánú mi bó ṣe lè ṣàhùn tó bá ṣe rí àkáǹtì kó máa tẹwó síbẹ̀ ní pó. Kò sí bí obìnrin bó ṣe lè tijú tó bá réèyàn tó fẹ́ do, ó máa ṣí òbólẹ̀ ni. Kò sí bí aláàánú mi bó ṣe lè ṣàhùn tó lọ́kùnrin lóbìnrin bó ṣe lè ṣàhùn tó bá ṣe rí àkáǹtì kó máa tẹ owó síbẹ̀ ni, kó máa sẹ́ǹdì owó síbẹ̀. No. Kò sí bí obìnrin ṣe lè tijú tó bá rí ọ̀pọ̀ ó máa ṣí òbólẹ̀, ó máa ṣí ẹ̀. Kò sí bí aláàánú mi bó ṣe lè dáhùn tó bá ṣe rí àkáǹtì pin sílẹ̀, ó máa sẹ́ǹdì owó síbẹ̀ ní pó. Kò sí bí obìnrin ṣe kò sí bó ṣe lè tó bá rí ọkùnrin tó fẹ́ do, ó máa ṣí òbólẹ̀ ni. Kò sí bí aláàánú mi bó ṣe lè ṣàhùn tó bá ṣe rí, kò sí
tó bá ṣe ní account number kó máa tẹ owó síbẹ̀ ní pó kò sí bí obìnrin ṣe lè ti tó bó ṣe lè ti tó bá rí ọkùnrin tó fẹ́ do ó máa ṣí òbó lẹ́nu kò sí bí aláàánú mi bó ṣe lè ṣàwọn tó bá ṣe rí account number mi kó máa tẹ owó síbẹ̀ ní kó máa tẹ owó síbẹ̀ lọ́kùnrin lóbìnrin kó máa tẹ owó síbẹ̀ ní kò sí bí obìnrin ṣe lè ti tó bá ríyàn tó fẹ́ do ó máa ṣílẹ̀ lélẹ̀ ní kò sí bí aláàánú mi bó ṣe lè ṣàwọn tó bá ṣe rí account number mi kó máa tẹ owó síbẹ̀ ní pó kò sí bí obìnrin ṣe lè tijú tó bá rí account number mi kò sí bí obìnrin ṣe lè tijú tó bá ríyàn tó fẹ́ do ó máa tẹ òbó lẹ̀ ní kò sí bí obìnrin ṣe lè tijú tó bá rí. wo ti rẹ́rìn wo ti bàjẹ́ wo ti rẹ́rìn wọ́n kì í rẹ́rìn. ọba nǹkan tẹ́ ṣe fún mi kílẹ̀ tẹ̀ ọba Oya ìyá Joshua that is going. Okay sir. wo ti rẹ́rìn wọ́n kì í rẹ́rìn bó ti rẹ́rìn mo jọ ìdànù nìyẹn. ọba èèyàn kan send 1,000 sí mi ìsìn. iṣẹ́ yẹn dáhùn náà. lẹ́yìn ìjà Joshua máa ṣe tèmi omi ní kẹ́nìbọ́dì má tẹ̀ bá mi sọ̀rọ̀ kẹ́ máa ṣe nǹkan tí mò ń ṣe lọ. Okay ọba mo ti send ẹ. Oya. Kò sí bí obìnrin ṣe lè tijú tó bá rí ọkùnrin tó fẹ́ do ó máa ṣí òkú sílẹ̀ ni kò sí bí ẹ ṣe lè ní àwọn tó lórí láìpù yìí ẹ bá ṣe ń rí account number mi kẹ́ máa fi owó sí kò sí bí obìnrin ṣe lè tijú tó bá ti rí ọkùnrin tó fẹ́ do ó máa ṣí òbò sílẹ̀ ni kò sí bí ẹ ṣe lè ní àwọn tó ẹ bá ti rí account number mi ẹ máa fi owó síbẹ̀ kò sí bí obìnrin ṣe lè tijú tó bá ti rí ẹni tó fẹ́ do ó máa ń ṣí òbò sílẹ̀ ni kò sí bẹ́ẹ̀ ṣe lè ní àwọn tó bẹ́ẹ̀ ṣe ń wo account number mi kẹ́ máa fi owó sí kò sí bí obìnrin ṣe lè tijú tó bá ti rí ọkùnrin tó fẹ́ do ó máa ń ṣí òbò sílẹ̀ ni kò sí bẹ́ẹ̀ ṣe lè láwọn tó bá ṣe ń rí account number mi kẹ́ máa fi owó sí kò sí bí obìnrin ṣe lè tijú tó bá ti rí ẹni tó fẹ́ do ó máa ń ṣí òbò sílẹ̀ ni kò sí bí ẹ ṣe lè ní àwọn tó bẹ́ẹ̀ ṣe ń rí account details mi kẹ́ máa fi owó sí kò sí bí obìnrin ṣe lè tijú tó bá ti rí ọkùnrin tó fẹ́ do ó máa ń ṣí òbò sílẹ̀ ni kò sí bí ẹ ṣe lè ní àwọn tó lórí live video yìí bẹ́ẹ̀ ṣe ń wo account details mi yẹn ẹ máa fi owó sí kò sí bí obìnrin ṣe lè tijú tó bá ti rí ẹni tó fẹ́ do ó máa ń ṣí òbò sílẹ̀ ni kò sí bí ẹ ṣe ní àwọn tó lórí IG yìí bẹ́ẹ̀ ṣe ń wo account details mi kẹ́ máa fi owó sí